Òṣètò kan ló máa sọ̀tọ̀. Òṣètò kan ló máa sọ̀tọ̀. Ọ̀tọ̀ làwọn tó máa sọ̀tọ̀. Nǹkan tó bá ṣe nìyí wọ́n wo ẹ ò kọ́ lóun jẹ́ kan sọ̀tọ̀ rere nípa wa. Òṣètò kan ló máa sọ̀tọ̀. Ìkọ́ tó bá ṣe nìyí wọ́n wo ẹ ò kọ́ lóun jẹ́ kan sọ̀tọ̀ rere nípa wa. Kàtójú tó ń kọ́ fojú bọ̀dá mi ni. Happy birthday to you. Ẹ̀mí yá ṣe púpọ̀ ọdún láyé. Ṣùgbọ́n ọdún là ń rórógbó. Àgbáyé. Ṣùgbọ́n ọdún là ń ra òòsà òòwà. Ká má fi ń ṣàwátì àní fi ń ṣàwátì láéláé. Skẹ́tójú tó ń kọ́ fújì ẹ̀gbọ́n mi ni. Ṣebí lọ́dún tó kọjá olólo. Ṣebí lọ́dún tó kọjá o. Òun la celebrate Skẹ́tójú at 50. Níbi kádìjú kálàjú ó tún ti lé lọ́dún kan. Àgbáyé tó kọ́ fújì yàtọ̀ fún. Ó wá wọ́n tún wò sí pàfọ́mánòrò ló ń lé. Ó lọ́dọ̀ ọ̀gá wa nọ́mbà wọn olùgbàwé wá sí òní òwà. Ó níbẹ̀ ní ká ti ṣe pàfọ́mánòrò Àjàní o. Ọ̀gá wa olùgbàwé wá sí o aláàánú mẹ́kúnnù ọ̀gá mi. Bóyá lẹ mọ̀ pé gbogbo bí mo ṣe lọ sílùú Mẹ́kà olùgbàwé wá sí òní òwà. Ikọ̀ tí mo ti ń lé over 20 years pàfọ́mánòrò Àjàní o. Olùgbàwé wá sí ọ̀gá wa. Ọkọ̀ Yétúndé ọkọ̀ táyé tí màmá Yétúndé. Owó bàbá rí àná tu ọ̀gá mi. Àgbáyé tó ń kọ́ fújì bàbá Rashida. Tó bá kò ṣẹ́jú kan kọ́mọ lóore wípé kò jìn sí kòtò mọ̀nàmọ́ná. Mọ̀nàmọ́ná àtàn mọ́lẹ̀ fún kò ní lè ti bẹ̀ láéláé. Ọ̀gá wa tó bá kò ṣẹ́jú kan kọ́mọ lóore wípé kò jìn sí kòtò mọ̀nàmọ́ná. Mọ̀nàmọ́ná àtàn mọ́lẹ̀ fún kò ní jìn síbẹ̀ láéláé. Olùgbàwé wá sí
tó bá kù ṣẹ́jú kan kọ́mọ olóore wípé kò jìn sí kòtò mọ̀nàmọ́ná mọ̀nàmọ́ná àtọ̀mọ́lẹ̀ fún kò ní jìn síbẹ̀ láéláé. ọkọ̀ olùbá ń tàṣìkú kalẹ̀ o. ọkọ̀ olùbá ń tàṣìyàwó wa. bílù bá kéré bílù bá tóbi balẹ̀ tó ń bẹ níbẹ̀ lọ́kọ́ lu. ìgbà yín yẹ wá o wa. àsìkò balẹ̀ wa. aláboyún a máa bí wẹ́rẹ́. akún àtọwọ́ alábòsùn báfọ́ máa nòrò fi pọmọ lára. báfọ́ máa nòrò àjàní o. ọbẹ̀ lẹ́mọ̀ láàrin olórí ọ̀dọ̀ of everybody lábàtí o. Abíọ́dún ọlọ́tọ̀ kú kalẹ̀ o. anointing tó ń kọ́ fújì ní Ìkẹjà. ó ṣe ṣíàmà fún Man Unity ní Ìkẹjà o. bó tiẹ̀ sọ fún mi mo ti rí lórí status ẹ̀ Buffalo ńlẹ̀. ó ṣe use love. àròlé mú sí ìbáwò bàbá mọ́ríà. Alájí Sami rìn dà máa wò lẹ̀ o. ṣe ìtọ́jú àbúrò mi o wa. Sọ̀dí kókó tó ń kọ fújì Sọ̀dí kókó. àbúrò pàfọ́mà nùrù Sọ̀dí kókó. ó ṣe fa ṣíàmà fún Man Unity gbogbo Lagos State pátápátá. Abíọ́dún ọlọ́tọ̀ mo kí ọ gan. Slabojo àfíjú promoter kú kalẹ̀ o. gbogbo ẹ̀yin tí wàá ṣe ní dúkọ̀ kọ́mpútà bọ̀dá mi ni. ẹ tọ́jú aṣíwájú mi wà dáadáa. Ọlábọ̀dé ATM tó kọ́ fújì kú kalẹ̀ o. Ayaskẹ́ tójú ó dẹ̀ kú kalẹ̀ máa ń sísá o. Bàbá bá dúró Àjàní o. gbogbo yẹn ṣe tẹ̀ wá. torí tá a bá torin ṣe tá a bá rí yín bàbá bá dúró. Appreciate ẹ ṣe àdúpẹ́ pàfọ́mánúrò Àjàní o. àwọn ọmọ ẹlẹ́ tó wà níta nísẹ́yìn ọ̀dẹ́ lọ́nlá ọ̀. Slamba àwọn ọmọ ẹlẹ́ tó wà níta nísẹ́yìn ọ̀dẹ́ lọ́nlá. Slamba a ti fẹ́ ra wa rí a ò dẹ̀ fẹ́ ra wa mọ́ kò yẹ ká pera wa tá a bá dẹ̀ tún pera wa a kàn fẹ́ kíra wa ni. ọbẹ̀ lọ́mọ a ti fẹ́ ra wa rí a ò dẹ̀ fẹ́ ra wa mọ́
kò yẹ ká pé tàbá dẹ̀ tún pera wa a kàn fẹ́ kíra. Èwo ni ẹ̀lú ẹ̀lú ó tó jọ mẹ́ta ẹ wá fún mi lówó. Mo fẹ́ ṣe irun mo fẹ́ ra bàtà mo dẹ̀ tún fẹ́ ra aṣọ. Tàbá ti gbára wa mọ́ má tọrọ owó lọ́wọ́ mi. Tàbá ti gbára wa mọ́ má tọrọ ọdẹ náà láìkí o. Wọ́n sọ pé àṣelẹ̀ ni àṣelẹ̀ tó jó ṣolẹ̀ ló ń sọ o. Káfọ́ máa ń ro àjà ni o. Ọbẹ̀ lọmọ máa ń jó ní iṣu ẹṣẹ́ o. Àwọn ọmọ ẹ̀lẹ́ tó wá níta ní sẹ́yìn ọ̀jẹ̀ náà láì. Ọmọ Olúgòbí kò kálẹ̀ àhò. Èèyàn tàgbáyé èèyàn skẹ́tójú tó ń kọ́ fújì bọ̀dá mi ni. Skẹ́tójú àwọn ọmọ ẹ̀lẹ́ tó wá níta ní sẹ́yìn ọ̀jẹ̀ náà láì. A ti fẹ́ ra wa rí a ò jẹ́ fẹ́ ra wa mọ́ kò yẹ ká pera wa tá a bá dẹ̀ tún pera wa a kàn fẹ́ kíra wa ni. Sọ́ọ́dì kókó a ti fẹ́ ra wa rí a ò jẹ́ fẹ́ ra kò yẹ ká pera wa tá a bá dẹ̀ tún pera wa a kàn fẹ́ kíra. Èwo ni ẹ̀lú ẹ̀lú ó tó jọ mẹ́ta ẹ wá fún mi lówó. Mo fẹ́ ṣe irun mo fẹ́ ra bàtà mo dẹ̀ tún fẹ́ ra aṣọ. Tá a bá ti gbára wa mọ́ má tọrọ owó lọ́wọ́ mi. Káfọ́ máa ń rò lówó ńlẹ́. 2 + 2 pàfọ́. Wọ́n sọ pé àṣelẹ̀ ni o àṣelẹ̀ tó jó ṣolẹ̀ lọ ń sọ. Káfọ́ máa ń rò àjà ni o. Lóṣù táwa yìí o lóṣù táwa yìí o. Kọ̀mpútà ó yá túwálé lóṣù táwa yìí lẹ́yìn ìyá yìí ṣẹ̀ṣọ́ ọmọ kankan mo tiẹ̀ jẹ́rìí yín lẹ́yìn àǹtí àbọ̀ lọ́rẹ́ ẹ kì í ṣe kankan àmọ́ àwọn mìíràn ń dà wọ́n á ti gba lọ́lọ́pàá Fàfọ́ lówó ńlé lẹ́yìn ìyá àbèjì ṣe tí ì ṣe kankan Alájí mìíràn ń dà lẹ́yìn ìyá àbèjì ẹ ti gba lọ́lọ́pàá tó bá jẹ́ rọ́ mo bá pa ó yá sọ pé pọ̀ pọ̀ pọ̀. Sọ pé pọ̀ ayabalẹ̀ ṣẹ́yìn gan lẹ́yìn balẹ̀ lẹ́nu kankan tuwálé ó kárí balẹ̀ ọkọ̀ lu àfọlẹ́wọ́lé akọgun kò kọ́wó àfọlẹ́wọ́lé aláàjì mìrìndà sọ pé pọ̀ sọ pé pọ̀ sọ pé pọ̀.
Pàfọ́mà ọ̀bọ olójà méjì tójú banana lọ. Àlàyé lórí ọjọ́ mi ẹ máa mú lómìnir dání Pàfọ́mà nùrù torí ọlọ́run music tí ó nù mí lé kò sí nǹkan tá a máa sinmi lé Pàfọ́mà nùrù torí ọlọ́run because bá ṣe kọrin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn o Pàfọ́mà àṣerú ẹ̀ mọ̀ Pàfọ́ ló ń lé láti ìgbà tí ti dé láti Mẹ́kà o ọmọ ya mo ti fi dimension sí Pàfọ́ ló ń lé àgbáyé tó ń kan fújì lágége ọmọ olójà méjì tójú banana lọ. Kẹ́tọ́jú ẹ máa ṣe mí nù eré tá a máa ṣe níbí eré pápápá Pàfọ́ ló ń lé a ṣe lọ ságége torí ọlọ́run bọ̀dá mi àwọn aláàjì ìsá wọn á dúró tán ọ̀rẹ́ òkè yọ ọ̀rẹ́ Pàfọ́mà nùrù làwọn ẹ̀gbọ́n Pàfọ́mà nùrù yíṣáyíṣá Pàfọ́mà ọ̀bọ olójà méjì tójú banana lọ aláàjì ẹ jẹ́ ká lọ jọ gẹ́gẹ́ sọ́bọ̀. Ẹ̀yin ọmọ ṣíṣí ó yá kí lẹ̀ sọ ọmọ ṣíṣí àìsàn mọ ojú ti là ẹ̀yin ọmọ ṣíṣí ó yá kí lẹ̀ wí ó yá kí lẹ̀ sọ ẹ jẹ́ ká lọ́jọ́ gẹ́gẹ́ sọ́bọ̀ ẹ jẹ́ ká lọ jọ̀gẹ̀dẹ̀ sọ́bọ̀ jọ̀gẹ̀dẹ̀ sọ́bọ̀ a máa jọ̀gẹ̀dẹ̀ sọ́bọ̀ ìlú ti yí orin ti change pátápátá. ìlú ti yí orin ti change. Ayé ìgbà kan lórin takasúfè táyé jó. Ayé ìgbà kan lórin takasúfè táyé jó. Wọ́n lu àwòrèbe wọ́n lu dáadáa kó àdá fáráyé jó. Wọ́n lu àwòrèbe wọ́n lu dáadáa kó àdá fáráyé jó. Fáráyé jó ẹ má ya wèrè o. Wọ́n lu àwòrèbe wọ́n lu dáadáa kú àdá fáráyé jó. Wọ́n lu àwòrèbe wọ́n lu dáadáa kú àdá fáráyé jó. Èmi ò ráyè tún gbálẹ̀ rè mí o. Èmi ò ráyè tún gbálẹ̀ rè mí o. Bàálẹ̀ ọkọ̀ olùbáńdà ṣe kú kalẹ̀ o. Ọ̀gá wa olùgbàyè wá sí o nọ́mbà 1 ọkọ̀ táyé tí bàbá yé Túndé ẹ má kú àdúró tì mí ẹni tá a bá ṣe lóore tí ó bá dúpẹ́ àjẹpọ̀jọ́jú Pàfọ́mà nùrù èmi ò ní jòjú o láíláí gbogbo bí mo ṣe dà lájì o Pàfọ́mà nùrù olùgbàyè wá sí o ló rán mi lọ.
ọkọ̀ táìtì màmá Yétúndé. ọkọ̀ ìlú wọ́n jíṣẹ́ fún mi bàbá mi olùgbàyè tó bá kò ṣẹ́jú kan kọ́mọ lóore wípé kò jìn sí kòtò mọ̀nàmọ́ná mọ̀nàmọ́ná àtọ̀mọ́lẹ̀ fún kò ní jìn síbẹ̀ láéláé. òkúta méjì bàbá èkúrọ́. ọkọ̀ olùbátà ṣe balẹ̀ o. Radical tó kọ́ fojú radical o. Ó ṣe radical akọ́là fọmọ olórin. Àbúrò yìí sámi rìn dá o. Àbúrò skẹ́tọ́jẹ́ ó ṣe radical ọmọ dáadáa. Mr. Alimọ̀ṣọ́ ó ṣe Mr. Alimọ̀ṣọ́ ó ṣe radical tó kọ́ fojú ló ń náwó. Ìwà lè yan Nurudeen ní pàfọ́ ló ń lé. Sẹ́ríkì àmúdá mi balẹ̀ bàbá pàfọ́ máa nùrù Sẹ́ríkì ẹ̀bà. Ó ṣe radical ọmọ dáadáa. ọkọ̀ olùbáńtà ṣe Sẹ́ríkì bàbá pàfọ́ máa nùrù Àjàní o. Àgbà tí ó kẹ́hùn sọ̀rọ̀ akẹ́tàn sáré. Ó rẹ́ni méjì tó ń fohùn sílẹ̀ o wọ́n ń lo jáhùn. Káyì tó kéré ó tiẹ̀ lè dáhùn sí. Ó ń wò wọ́n bí ẹni wo rẹ́sìlì ni. Tó bá bù tán ìwọ gan máa dẹ́gbẹ́. Ó yá ẹ má lé wọn ẹ má sá lọ. Ọbẹ̀ lọ́mọ olórí ọ̀dọ́ làbàtíọ́ ọbẹ̀ lọ́mọ èèyàn Sẹ́ríkì èèyàn Sẹ́ríkì Sẹ́ríkì mi balẹ̀ Sẹ́ríkì mi balẹ̀ Sẹ́ríkì mi balẹ̀. Ọ̀tún balẹ̀ ọ̀tún balẹ̀ ẹ ṣe tọ́jú balẹ̀ ọkọ̀ olùbátà ṣe gbogbo Sẹ́ríkì gbogbo Àwórì ọbẹ̀ lọ́mọ olórí ọ̀dọ́ gbogbo Abattoir ẹ̀gbọ́n lówó lé. Sẹ́ríkì mi balẹ̀ Sẹ́ríkì mi balẹ̀ o bàfọ́ lówó lé. Sẹ́ríkì mi balẹ̀ wọ́n ti kọ́rùn ẹ̀pìn o wọ́n ti kọ́rùn ẹ̀pìn. Wọ́n ti kọ́rùn ẹ̀pìn o. Pé wọ́n ò lè ní lárí ìwọ ò lè rí bá ti ṣe. Ọlọ́run wájú wọn lọ àlátájá bala inú ajá ló ń gbé ẹnìkan ò mẹ́yìn ọlá. Ohun tọ́lọ́hun ò ṣe kò fi wẹ́ nìkan. Sẹ́ríkì mi balẹ̀ o kárí balẹ̀ Sẹ́ríkì. Ẹ tọ́jú ọ̀gá wa olùgbàyè wá sí o ọkọ̀ Yétúndé ọ̀gá fẹ́ everybody bàbá rí o sẹ́ẹ̀tì àwọn ta ni sẹ́ẹ̀tì àwọn dédé. Kò sómele ọ̀gá. Sẹ́ẹ̀tì àwọn ta ni sẹ́ẹ̀tì àwọn dédé.
sẹ́ẹ̀tì àwọn ta ni sẹ́ẹ̀tì àwọn kó sílé. sẹ́ẹ̀tì àwọn ta ni sẹ́ẹ̀tì àwọn kó sílé. ta lẹni tí mò ń sọ olùgbàyè tó ń jẹ́ Wasiu kájọ ló gbàyè pẹ́ o. bàbá rí yànnà tu ọkọ̀ Yétúndé kájọ ló gbàyè pẹ́ o. olùgbàyè Wasiu ọlọ́run ló yí sókè káráyé má yí wálẹ̀ o. Olúwa ló yí sókè káráyé má yí wálẹ̀. Ọlọ́run ló yí sókè káráyé má yí wálẹ̀ o. Olùgbàyè Wasiu ọmọ ológo ọmọ ológo. ọ̀gá wa ọkọ̀ Yétúndé bàbá Ríyànà ọ̀gá Ṣínédù kọ̀ǹpútà ọ̀gá aṣíwájú mi wà èèyàn lówó ńlé pàfọ́ lólórin bàbá Rashida. ó yá káyín gbowó ó yá káyín gbowó ọlọ́run mẹ́ta lọ́kan ọlọ́run mẹ́ta lọ́kan ọlọ́run mẹ́ta lọ́kan. tẹ́ bá rí mi ní mọ́ṣáláṣí tẹ́ bá tún rí mi nínú ṣọ́ọ̀ṣì tẹ́ bá tún rí mi níbi kẹta èmi náà kọ ọlọ́run mẹ́ta lọ́kan. ọ̀gá wa ọ̀gá wa ọ̀gá wa nọ́mbà 1 olùgbàyè Wasiu bàbá lówó ńlé ọkọ̀ Yétúndé ọkọ̀ Táyé tí màmá ti rí Yànnà tó bàbá lówó ńlé. bàbá lówó ńlé. olùgbàyè Wasiu wárí mi ló yàtọ̀ yọ gọ́ọ̀fẹ̀ntì o. olùgbàyè Wasiu wárí mi ló yàtọ̀ yọ gọ́ọ̀fẹ̀ntì. ìjọba ó yàtọ̀ sí kéèyàn máa jẹ o. ìyẹn ló fi ní yìí lọ́dọ̀ mi. ọbẹ̀ lọmọ láàrin lábàtí ọ̀ èèyàn tó ẹ̀mẹ̀sì mo ṣe báwo bàbá Mọ́ríà. àlàyé máa dé padà pàfọ́mánú ro inshallah. ọbẹ̀ lọmọ láàrin elébọ̀jẹ̀ àlàyé ọlọ́rọ̀ ní òwà ẹ̀yìn lè yan Nurudeen ní pàfọ́ ló ń lé. àgbáyé tó ń kọ́ fújì bàbá Rashida Master bí Nurudeen ní pàfọ́ ọbẹ̀ lọmọ mo ní lóṣù táwa yìí o lóṣù táwa yìí o. ká tó máa lọ ọbẹ̀ lọmọ láàrin ẹ̀yin gan ẹ ti gba lọ́lọ́pàá. adára wa mọ̀ èmi àtọbẹ̀ lọ́mọ àtàlájì yìí sá sọ̀dí kókó yẹn gan ọmọ ọgbọ́n ni ó máa ń pretend nínú oṣù táwa yìí a ti gba lọ́lọ́pàá o tó bá jẹ́rọ́ mo bá pa ó yá sọ pé pọ̀. sọ pé pọ̀ bàbá lówó ńlé ọbẹ̀ lọ́mọ aláàjì Ìsàmìrìndà ó ṣe bí ọdún ọmọ ọlọ́tọ̀ ó ta lẹ́nu ṣàmà sọ̀rọ̀ lọ
Ah, 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 ah. àfarawé ò ṣeé ṣe.